Ẹ̀yin èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV o. Èwo lẹ ṣe àlàáfíà ní àbá yín. Èní ni 28th of February. Oṣù yìí parí. Bí oṣù yìí ṣe parí, gbogbo wàhálà ayé wa, ìdààmú ayé wa ó máa parí sínú oṣù yìí o. Àwọn tó bá dìde ogun sí wa, Ọlọ́run á bá wa kọjú ìjà sí wọn o. Ọwọ́ ayé ò ní ká mi, kò ní ká gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Gbogbo ẹ̀yin ó subscribers a dúpẹ́ lọ́wọ́ yín, ẹ̀yin ni ó subscribers ẹ ṣé. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè. Gist tèní wọ́n ní Queen Naomi wọ́n náà yọjú sí ààfin o. Wọ́n ní ṣe ni ààfin ṣe gbè bí wọ́n ṣe dé ààfin. Ọmọdé ó sá, àgbà ó sá, wọ́n lọ pàdé wọn nítorí pé ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn, ẹ̀yin èèyàn lé. Queen Naomi jẹ́ èèyàn kan tó jẹ́ pé gbogbo èèyàn nífẹ̀ẹ́ nínú pálásì bàbá Wẹ̀rìnlá. Wọn ò fi Queen Naomi ṣeré. Gbogbo ìgbà tí Queen Naomi kúrò nínú palace, ìgbà wọn tó ń gbé inú pálásì bàbá Wẹ̀rìnlá, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò dùn nítorí pé wọ́n ti dàbí family nínú ààfin yẹn. Wọ́n ní ìwà Queen Naomi ó yàtọ̀ lẹ́dà. Wọ́n ní ìwà ọmọlúàbí òun ni Queen Naomi máa ń wù. Wọ́n ní kò sí ẹni tí Queen Naomi tí wọ́n fi ojú parẹ́. Bí a ṣe gbọ́ nìyẹn tí àwọn tó wà nínú ààfin wọn sọ allegedly. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bí Queen Naomi ṣe dé sí inú pálásì bàbá Wẹ̀rìnlá, wọ́n ní gbogbo ojú lùmọ̀ ni wọ́n kí wọn káàbọ̀. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé àwọn òrìṣà wọ́n ti fi ọwọ́ sí Queen Naomi láti máa jókòó ní ibi festival tán bá fẹ́ ṣe sí ẹ̀gbẹ́ wọn nítorí pé wọ́n ní òrìṣà òkè òun ló yan Queen Naomi. Nǹkan tá a gbọ́ nìyẹn. Ẹ̀yin èèyàn lé, ojúṣe Queen Naomi òun ni láti dúró ti bàbá Wẹ̀rìnlá ní gbogbo ìgbà nítorí pé àwọn ni first wife o kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ wípé a sọ fún yín pé ìgbà tí Queen Naomi máa wá fún ritual èyí tí wọ́n wá ṣe nínú ààfin kábíyèsí, wọ́n ní òru ọ̀gànjọ́ ni wọ́n ṣe pé kílẹ̀ tó mọ́ wọ́n ti parí ritual. Wọ́n ní wọn ò jẹ́ kí àwọn èèyàn kọ̀ọ̀kan mọ̀ ju àwọn èèyàn tí kábíyèsí nìkan wà lọ. Wọ́n ní ó ya àwọn sisi wa gbogbo yìí lẹ́nu. Ṣùgbọ́n èyí tí wọ́n wà yìí, wọ́n ní àṣekágbá ritual yìí ò ní wọ́n wá ṣe ní inú ààfin bàbá Wẹ̀rìnlá. Bí a ṣe gbọ́, wọ́n ní ó sì kù ẹyọ kan lẹ́yìn èyí tí wọ́n máa ṣe nítorí pé tí wọ́n bá ṣe, wọ́n ní lè tẹ̀síwájú. Ṣùgbọ́n wọ́n ní by next week ní agbára Ọlọ́run, wọ́n ní wọ́n máa parí gbogbo àwọn ritual yìí. Ẹ̀yin èèyàn lé, nǹkan tí a gbọ́ nìyẹn tí wọ́n ní ó ń ṣẹlẹ̀. Ẹ dẹ̀ mọ̀ pé anytime ni Queen Naomi lè wá sí inú palace nítorí wípé àwọn ṣe ni ìyálé gbogbo àwọn sisi gbogbo yìí. Ẹ dẹ̀ mọ̀ gbogbo àwọn nǹkan tí àwọn seers yìí ń sọ nípa Queen Naomi wípé destiny ni fún kábíyèsí àti Queen Naomi láti wà together. Yàtọ̀ sí yẹn, àwọn ìtàn èyí tí wọ́n sọ lórí nǹkan tó ti ṣẹlẹ̀ láti 300 years ago. Ìtàn yẹn ó really touch mi gan nípa ọmọ ọba tí ó fẹ́ aláìní, tí ó fẹ́ ẹni tí ò ní owó, ẹni tí ò léèyàn tó jẹ́ pé tálákà lásán ni wọ́n. Wọ́n ní ibẹ̀ ni ọkàn ọmọ ọba yìí wà títí tí wọ́n fi bẹ̀rẹ̀ sí gbèrò ibi sí àwọn méjèèjì tí wọ́n ní wọn lè fẹ́ra wọn nítorí pé wọ́n fẹ́ kí ó ní ẹni tí wọ́n fẹ́ kí prince ọmọ ọba yìí fẹ́. Ṣùgbọ́n ìgbà tí ogun dé, wọ́n máa lé wọn, wọ́n dẹ̀ pa wọ́n. Wọ́n ní ibi tí ìdí igi tí wọ́n kú sí, wọ́n náà make vow pé táwọn bá tún padà wá ní ayé mi, àwọn ò mà ní fi ara wọn sílẹ̀ o. Bí a ṣe gbọ́ o, wọ́n ní kábíyèsí ni prince yìí. Wọ́n ní Queen Naomi dẹ̀ ni arábìnrin yìí. Nǹkan tí wọ́n ní ó ṣẹlẹ̀ ní 300 years ago òní à ń sọ yìí.
allegedly bí a ṣe gbọ́ tí wọ́n sọ ìtàn yìí. Ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré ni ó wà ní àárín kábíyèsí àti Queen Naomi. Wọ́n ní òrìṣà òkè òní ó yan Queen Naomi fún kábíyèsí. Ẹ dẹ̀ mọ̀ wípé kábíyèsí ti máa ń sọ fún gbogbo àwọn sísí gbogbo pé àwọn ò fi ìyàwó àwọn ṣeré, àwọn ò fi ìyàwó àwọn sílẹ̀, àwọn ò dẹ̀ lè ever fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré. Wọ́n dẹ̀ ń prove ẹ̀ fún wa. Ẹ̀yin náà wo gbogbo nǹkan tí wọ́n ló ṣẹlẹ̀ náà. Recently la gbọ́ wípé wọ́n open ibì kan fún Queen Naomi ní Àkúrẹ́ fún àwọn ọmọ aláìní ìyá àti bàbá. A ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ yẹn náà ni. Ẹ̀yin náà wo, ẹ rí pé ìgbésẹ̀ tó lágbára òun ni bàbá Wẹ̀rin ńlá ń gbé láti ṣí ibi tó jẹ́ pé ọmọ tí ò ní ìyá àti bàbá máa gbé bí ilé. Nǹkan tí kábíyèsí fẹ́ ṣe yẹn nǹkan tó lágbára ni. Wọ́n dẹ̀ ní pé lórúkọ Queen Naomi náà fẹ́ fi síbẹ̀. Ẹ mọ̀ pé Queen Naomi wọ́n ní Wings Foundation NGO. Wọ́n dẹ̀ ti ń ṣe foundation wọn yìí tipẹ́, wọn ṣẹ̀ṣẹ̀ máa ṣe. Yàtọ̀ sí yẹn gbogbo àwọn èèyàn tó yẹ pé ó wà ní under scholarship Queen Naomi list wọn tó yẹ pé wọ́n sanwó school wọn, wọ́n ṣe kà, wọ́n pọ̀ jaburata. Gbogbo iṣẹ́ ìyanu, iṣẹ́ tó yẹ pé ó ń wúyàn lórí òun ni Queen Naomi ń ṣe pẹ̀lú NGO foundation wọn yìí, Wings yìí. So ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré. So tí wọ́n bá tún ní ilé ọmọ tí ò ní ìyá àti bàbá yìí, tí wọ́n bá tún níyẹn lẹ́gbẹ̀ẹ́ tó jẹ́ pé wọ́n lè máa help gbogbo àwọn tó yẹ pé bóyá ìyá wọn kú ni nígbà tó wọ́n kékeré, tí wọ́n ní bàbá tí wọ́n ní ìyá, ṣe wọn àti àwọn èèyàn tó yẹ pé wọ́n gbọ́mọ wọn sọnù torí ẹlòmíì ó lè jẹ́ pé bó ṣe bímọ tán kò lówó láti fi tọ́jú ọmọ ìyá kan lọ gbọ́mọ síwájú church àbí kó lọ gbọ́mọ sínú mọ́ṣáláṣí àbí kó gbọ́mọ sínú pálí kó gbé sójú títí oríṣiríṣi láàrin ní Nàìjíríà. So gbogbo àwọn nǹkan báyìí ó máa jẹ́ ohun ìwúrí fún bàbá wa láti ṣe. And tán bá ṣí ibẹ̀ yẹn, in fact gan Ọlọ́run gan Elédùmarè ó máa kan sára sí wọn ni. Á dẹ̀ máa gbọ́ àdúrà wọn nítorí orí tó bá ń tọ́jú orí gbígbẹ àti tútù, báwo ni Ọlọ́run ò ṣe ní tọ́jú tiẹ̀ náà. So mo really appreciate nǹkan tí kábíyèsí fẹ́ ṣe yìí. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá Wẹ̀rin ńlá, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Queen Naomi náà láti gbé irú ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé. So bí a ṣe gbọ́ nìyẹn tán ni Queen Naomi, beautiful Queen Naomi, wọ́n wọ inú ààfin o láti wá parí àwọn ritual àwọn. Wọ́n ní tán bá dẹ̀ ti ṣe èyí tán fẹ́ ṣe yìí, wọ́n ló ṣì kọ ẹyọ kan tó máa ṣe ní next week. So allegedly bí a ṣe gbọ́, àní ká wá torchlight sí. So ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́. Ẹ má gbàgbé prize giveaway wa ó ń bọ̀ ní April 15. Àwọn èèyàn kan wà tí wọ́n ti send message sí lórí chat gist tí a ṣe ní ìjẹta wípé wọ́n ti mú wọn. Ẹ wo àwọn gist yẹn máa rí. Tẹ́ bá ti rí orúkọ yín, email pẹ̀lú account number yín sí Mashola Gist TV. Ẹ̀yin èèyàn lé, a dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa ní ilé lóko àti lẹ́yìn odi o. Ọlọ́run Elédùmarè ọba láàánú á bá mi gbọ́wọ́ yín sókè, ẹni tọrọ jẹ, ẹni tọrọ mu, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yìí ṣe o. Orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọn gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.